Africa Content TV. Bàbá wa yìí. Èèyàn Ọlọ́run ni ó. Bẹ́ẹ̀ni. Ilé èèyàn Ọlọ́run láwa yìí. Wàláì. Ilé òjíṣẹ́ Ọlọ́run láwa yìí. Bàbá Sheikh Muyideen Ajani Bello. Wọ́n sì parí mọ́sálásí yẹn kí á tó lọ. Orin pọ̀ ń parí mọ́sálásí yẹn. Wọ́n dẹ̀ sí kọ́dọ̀. Wọ́n ní owó àwọn ni o. Bẹ́ẹ̀ni. Wọ́n ní ìgbowó lọ́wọ́ ẹnìkan wọn. Ṣé wàá rí gbogbo pé ìta ń lò yìí? Ọlọ́run ti fi hàn wọ́n ti pẹ́. Ìyẹn fi mí jẹ President General jẹ mi jẹ mọ̀sẹ̀ ìjọba ń gbà yẹn. Bẹ́ẹ̀ni mo ti ju bí ọdún méjì lọ. A ní ọdún méjì kẹ President General àti 2016. Ọdún tí mo bọ̀ ọdún yẹn náà. Bẹ́ẹ̀ni. Ebi ara àwọn ọba tí ń lówó jàǹkàjàǹkà tí ń ta gbogbo lẹ́ẹ̀tẹ́lẹ̀. Èkó ló yẹ kí wọ́n gbé lọ àbáwọn ọba Èkó tí wọ́n ń talẹ̀ 2 billion kọ́lé yẹ kí wọ́n tí wọ́n fowó bọ̀ wọ́n ti mọ̀ pé àlọ́ ọlá ò wà ọlá táwa fẹ́ lo ọlá ọlá tí ọkàn balẹ̀ tí ó pẹ́ abẹ́gbọ́ tí ó pẹ́ títí ayérayé ọlá tó bàbá wọn sì ti aláwọ̀ bá yóò ní parẹ́. Àmín Allah. Kése ó kọ bàbá yóò lè parẹ́. Àmín. Ó kọ ẹ̀yìn. Kábíyèsí níjọ́ mo ti ń sọ fáwọn èèyàn mo tún fẹ́ sọ fún ẹ̀yin ìyá wa lónìí ọdún 28 rèé tí bàbá ti ń wá sí wò ọdún tí wọ́n ti wá sí fún wa ní wàlúwàhí tàláì ní ìlú ìsìn wọn ò gba kọ́bọ̀ lọ́wọ́ wa. Ìyá kò sí ní jẹ́ ìyá wa. Bẹ́ẹ̀ni. Tọmọtọmọ. Àmín Allah. Tìran. Ọmọ. Ẹbíran Muyideen Ajani Bello. Wọn ò ní tòṣì. Wọn ò ní rí pọ́njú o. Àmín Allah. Gbogbo àwọn aláwọ̀ yìí náà tí gbogbo ẹni tó gbà ń pẹ́ òjíṣẹ́ dáadáa bàbá yìí ṣe dáadáa. Èmi ò lè sunkún. Ó dùn yàn má a gbọ́dọ̀ sọ fọ́lọ́run bẹ́ẹ̀. Rọ́lọ́run ló ní. Ó tún fẹ́ lọ lòńbò mi. Ó tún ti mú lọ ó fẹ́ lọ lòńbò mi tí wọn ò tí ì mọ́ lọ́run bẹ́ẹ̀. Kó tó lọ sòótọ́ bí mẹ́. Kò ní wá ní àwọn táwa mọ̀ ó lè wá lọ ó lè lọ jẹ́ pé bóyá kèfèrí kan àwọn fìràwọ́ nìkan tí wọ́n ọ̀dà ní ọ̀wà ní ọ̀yá ìwọ́n tó ń bọ̀ ìsàtẹ́lẹ̀ ọ̀yá mọ́ sòótọ́ ẹ̀mí àwọn ọlọ́wọ̀n ọ̀dẹ́ mi tuntun yóò dá fún àwọn ẹ̀yin ìyá wa ẹ̀dùnnú ẹ má sọ fún o ẹ̀yin kọ́ lẹ ní o ẹni tó ní nǹkan ló mú nǹkan ẹ̀ lọ́wọ́ wọ́n bá jẹ́ yín lọ́kọ́ mú lọ́nkọ́ kí làwọn ó sì òbí ìyá wa kan lọ èyí wà á fi yọ wọn o tó ń gbókọ lọ́n ga ní pé ìtọ́lọ́mbà ti ṣe mọ́bílẹ̀ rẹ̀ ẹkún kọ́ o alihamdulilayi ẹ jẹ́ kó pẹ́ yín ọ̀pọ̀ èyí tó bá dúpẹ́ jù láyín sàkárí tún la'azidannakum ẹni tó bá dúpẹ́ jù òun ló èrè ọwà so competition alihamdulilayi ọpẹ́ òun ni kí ọ wà lọ́wọ́ yí báyìí o competition rẹ̀ òun ni kọ́ wà lọ́wọ́ ẹni tó bá ṣe alihamdulilayi jù pé o ṣe ohun ọlọ́run o ṣe o yóò dáa fún ọ mi dúpẹ́ o pé mo wá bí lẹ́nu pé mo tiẹ̀ lè débí lẹ́nu wọ́n bá yẹ pé mo ti lọ ń bọ́ ṣé mi lè débí àwọn mi fẹ́ débí ohun ò lè dé ẹlòmíì fẹ́ débí láàrin ọlọ́run sì ti mú lọ
abẹ́rù pé abẹ́rù pé gbogbo ẹni tó fẹ́ wá nìyí ló lè dé. èmi dé bí ọmọ dúpẹ́ o wá sì wọ lọ́hùn wọ́n bá jẹ́ ń délé láyọ̀. orí ahọ́n ló wà àṣẹ ọlọ́run ní máa ṣe ẹ ṣàfọ́ lọ́run lẹ èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo takùtọ̀ lọ́hùn ẹni tí ọba takùtọ̀ lọ́hùn ó lẹ̀rú mọ́ra ẹ̀rọ ọbẹ̀ mi nígbà ọba ti lọ yá ṣe tó bá ti lọ yá ẹ̀rù ikú kan ọba nítorí kọ̀ láṣẹ lórí mi ẹ̀rù rẹ̀ ọba mi ẹ̀rù ẹni tó dá ikú nọ́mbà nígbà ọba wù ọ̀yà tó bá ti yá ọ̀yá nù. torí kọ́ lọ́ọ̀ náà ní láàdákàṣà òun náà ṣá wà àkàṣà ó ní ewu lẹ́ ń páyé èèyàn sí ọlọ́run lèmi ni ẹ̀ páyà torí mi mọ dá ẹni tẹ́ ẹrù kò lágbára agbára tó ní èmi ní. ṣé bẹ́ẹ̀ ní nọ́mbà wọn. pẹ̀lú ògùn ọlọ́run lágbára ọlọ́run. wọ́n bá ń fún yín nọ́mbà àti ṣàtìgbà wọn wá kí ní ọ̀rọ̀ ní ìdílé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wájà ṣe alhamdulillah. Alhamdulillah. Yàwá dé ládé dáadáa. Alhamdulillah. Ẹja gbọ́ lọ́n tóbi. Láwọn máa yé ní ìjà wa, aláwọ̀ máa yé ní ìjà wa, aláwọ̀ máa yé ní ìjà wa, aláwọ̀ máa yé ní ìjà wa. Gbọ́dọ̀ wá sí ibẹ̀ pẹ̀lú yín, lolúwa ó bẹ̀ pẹ̀lú àwa, wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tolúwa ní. Aláwọ̀ máa yé ní ìjà wa, ṣé o mú lédè èdè bàbá tiwa? Jẹ́ pé nítorí èèyàn ọ̀gbọ́n èèyàn kùdìẹ̀kùdìẹ̀ wà kọ́lọ̀ foríjì ẹ̀ṣẹ̀ wọn kọ́lọ̀ kẹwọn sáfẹ́ wọn kẹwọn àlùjànnà fìrdáùsì. mo ti gbàdúrà fún aláàárọ̀ yìí mo ṣe ń kí fájìrì lọ́la ìmọ̀ tó gbà ọ̀rọ̀ wọn kàn wá pé ọkàn wá pé gbàdúrà fún Alhaji Muyideen Bello Ajani Bello mo bá tún ṣàdúrà fún wọn bẹ́ẹ̀ mi tọ́ da o àwa ni ká múra ní pé kó ń kálukú yẹ sí ọwọ́ ẹ̀wò kó múra kó ṣe dáadáa èmi ń ṣe dáadáa ń tèmi ilé ayé tèmi ní ìsìnbọ̀ òrìṣà o ẹni máa ń bọ̀ òrìṣà kọ́ yá lọ dákẹ́rẹ́ nínú ilé bàbá rẹ̀ ntọ́lọ́ ń wí ní pé ntọ́lọ́ ń wí ojú téèyàn sọ lọ ọlọ́run la bá ń lé ayé o ìsìn àbáláyé mi àti wọn ọlọ́run ní ọ̀kan ṣoṣo ọlọ́run la bá láyé ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ìmọ̀lọ́run lọ́kàn ní ẹ̀sìn àbáláyé. kábíyèsí bí ọ̀rọ̀ tí bàbá sọ gan-an nígbà tí wọ́n ń bẹ láyé ilé arúgbó àwọn bàbá wọn àwọn ọmọ kan fẹ́ sọ di ilé òòṣà. wọ́n sì sí dáadáa. wọ́n wá gbó wọ́n gbó ilé òòṣà wọ́n gbó dànù ní àfikún mọ́sáàsì tẹ wá bá ní sí yẹn. mo wá bẹ̀ mo sì wá mo dúpẹ́ mo fi appointment kan ní Àbújá lẹ̀ ni mo fi lẹ̀ mo cancel ni mo bọ̀ wọ́n ti fún mi lápẹ̀mẹ́ mo ní mo gbọ́dọ̀ dé òkú lábìrán